ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owusu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owusu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owusu ṣe bẹbẹ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owusu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ta ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ má bọ̀ Owusu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owusu ni o. ilé mi wa tó ní gbọ́ntà ni ọba tí ò ní kú láíláí ọba tí wọ́n bẹ ní gbogbo gbà ẹ àti lásìkò àjọwà pẹ̀lú ọ̀kan pé nínú àwọn àgbà òde olórin Fuji wọn gbọ́ pé ẹja ńlá òun náà ni ìwọ wa gbé ní ọ̀sán yìí àwọn àgbà bọ̀ ní ẹnu ọlọ́fà láti gbọ́n wòtá àwọn náà ni wọ́n fi ẹnu àdàpọ̀ bó ti ẹ̀ kó dún ní wọn ẹ̀ sáà fọlọ́pọ̀ abẹ́ kí wọ́n fi ẹnu ara wọn kí wọ́n fi dárúkọ ara wọn bàbá. Èmi ni Adewale Konta student Fuji tán sọ nígboro kò pé méjì Adewale aṣọ Ọlọ́run ọba máa ní mo dúpẹ́ lọ́wọ́ orí mi Ayinde èmi ni Adewale student Fuji Konta creator. ó ti pẹ́ kò dákẹ́ bàbá ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ agboolé Fuji tó jẹ́ pé ká pè ní ẹmọ́jà fi ọ̀rọ̀ sábà wọn sọ̀rọ̀ ní ìjà agboolé Fuji ò fara ní ọjọ́ mẹ́ta yìí gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ bó tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ń wáyé wọ́n ti ń parí ẹ̀ àwọn tọ́rọ̀ kàn wọ́n ti ń fi orin wọ́n ti fi ń sọ pé ká má jà agboolé Fuji lọ gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú agbo náà kí lẹ fẹ́ sọ. Tèmi ní tèmi o kó máa lọ bẹ́ẹ̀. Kíjà náà máa lọ bẹ́ẹ̀. Kó máa lọ ní. Kí lẹ sọ bẹ́ẹ̀. ló máa provide elevation fún ṣẹwa. The Fuji music field has been dropped. Mo dẹ̀ wò pé I firstly did an interview tí mo sọ pé wọ́n ní kí ni nǹkan tí mo rí pé àmọ̀ràn wo ni mo fẹ́ gba àwọn oní Fuji. Mo ní well àwọn kan wà tó jẹ́ pé ládà yẹn ló gbé wọn gòkè. ládà ìjà. mi ti ẹ̀ fẹ́ sọ pé ládà ìjà ládà tó gbé wọn gòkè wọ́n ti ré dànù. ok ẹni tó gbé wọn gòkè nǹkan tó gbé wọn gòkè wọ́n ti ré dànù wọ́n àgbà wọ́n ti gòkè àgbà wọ́n ti gòkè àgbà wọ́n ti gòkè odò so wọ́n lè fẹ́ anybody gain opportunity yẹn mọ́ torí ẹ̀ ni wọ́n ṣe ń try láti peg many Fuji musicians tó dẹ̀ jẹ́ pé kò sí ni nínú orin a máa ń forin táwọn síra wa ni ibi tó orin ti jáde yàrá sí yàrá báyìí ni tí wọ́n bá wà ní tí ẹnìkan bá ìyáálé wà ní yàrá bí ìyàwó wà ní yàrá bí so tó ìyáálé bá sọ̀kò ìyàwó náà dá lóhùn tó bí orin nìyẹn so kò sí tó ń jẹ́ orin tí ò bá sí controversy. So controversy ẹ̀ ń sìn yín wò pé ọ̀nà kan tí orin Fuji tó fi gbórí sókè orin kan. Kò ṣe orin Fuji nìkan my brother. Okay. Music in general. Àyìnlá Ọmọwúrà ládà yẹn náà gùn. KSA àti Òbé ládà yẹn náà gùn. Kọ̀lìntìn Àyìnlá àti Barrister ládà yẹn náà gùn. Wasiu Ayinde and others Fuji musicians. Pẹ̀lú àwọn Òbésèré àwọn ìgbóná ojú ara wọn. Káti ẹ̀ má ti sọ tàwọn Òbésèré ní ẹ̀rà àwọn Barrister yẹn kò sí ládà tó gùn ju pé controversy lọ. So why should we be planning to perish the talent? Ẹni tó bá búyàn ó fẹ́ wà elevated ni ẹni tó ń bú ó máa wà elevated because wisdom èèyàn fi ń control lórí kọ́lọ́n gbà fún wa kọ́lọ́n kọ́ wa mọ̀ ṣe. Bàbá táwọn kan tẹ̀ ń sọ lẹ́yìn pé ọ̀rọ̀ ilé ayé ó dàbí ìlú gángan ni
n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì yẹ. ẹlòmíì sọ pé Òṣùpá tó ń takọ̀rọ̀ sí Wasiu Ayinde pé látara èébú látara controversy òun ló máa fi ń jẹun ìyàwó lélẹ̀ kọ sẹ́yìn. Now nígbà tó ti jẹ́ method tiẹ̀ nìyẹn tí wọ́n bá ní subject kan tó ṣe ní school tó bá stop ẹ̀ brain ẹ̀ máa tọ̀ so automatically kò ń ṣe Òṣùpá nìkan ló wà into this line Wasiu Ayinde náà tí ò bá búyàn yàtọ̀ sí pé ó ní other way tó ń gbà láti maintain mo gbọ́ tó kọrin kan gbà kan tó ní kí náà ti ń pè ohun tó ń ṣe nídìí iṣẹ́ Fuji ìlágùn òun nídìí iṣẹ́ Fuji kíní kan lórí iṣẹ́ Fuji wish tó jẹ́ pàpọ̀ ara ẹ̀ ló ń pawó sí kò pawó fún anybody kò kówó lọ fún ní Fuji kankan so why should you be saying that orin náà ni orin ló ń ṣíwájú ọ̀tẹ̀ tí a bá gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo life máa dull èmi ò dẹ̀ pray kò dull I want it rotating. Yeah. Then ara kan tí ó tún fa tó wà ń ta náà ni Fuji mi mo ní Fuji mi wọ́n ní Fuji mi mo ní Fuji mi tí. ìyẹn gangan ni issue tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Alhaji Kollington tó wà in position láti handle gbogbo wa òun dẹ̀ ló wà in position òun ni gbogbo wa accept fún but àwọn kan wà tó ń tẹ̀lé owó tó believe pé Wasiu ti lówó so automatically tó bá pè wọ́n ní ìṣẹ́jú kan wọ́n fẹ́ dáhùn lẹ́ẹ̀mẹ́wàá so ẹni tí ò dẹ̀ Kollington òun aṣíwájú wa kò sẹ́lòmíì lẹ́yìn èèyàn kan sọ wípé wọ́n ti bí president Fuma ó ní wọ́n ti tò lẹ̀ ẹ jọ̀ọ́ níbo náà fẹ́ torú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́sìn. kí ló ń tó. pé wọ́n sọ pé nígbà tí Barrister wà láyé ló ti sọ pé lẹ́yìn Barrister Kollington ló kàn lẹ́yìn Kollington Wasiu ló kàn ẹ jọ̀ọ́ ṣé ó ti ro gbogbo every Fuji musician pin ṣé anybody ò lè wá elevated mọ́ so which means wọ́n fi ẹgbẹ́ yẹn kọ́ńkà Fuji musician láti wá elevated. ìyẹn Fuma. Yeah kò sí nǹkan tó wà fún because you cannot be there gain anything kò máa náwó ẹ lọ máa náwó ẹ bọ̀ náà. so kò sáfà nìkan nínú ẹgbẹ́ Fuma fún àwọn onífújì. àwọn tó máa jàǹfààní ẹ̀ máa wà o. kò kárí àǹfààní náà kárí. kò kárí àwọn tó máa jàǹfààní ẹ̀ wà because wọ́n máa ń ṣe àwọn program ní tó jẹ́ pé àwọn ara wọn náà ló máa pè síbẹ̀ so. bàbá ẹ yẹ ká mú báyìí nígbà kan Alhaji Wasiu Ayinde àwọn gbọ́dọ̀ wọn kọrin kan onídòwò onídọ̀là ǹjẹ́ wọn adúpẹ́ ìgbà mùsùlùmí akọrin yẹn ń dárúkọ àwọn tó ń Fuji látàrí ajíwèrè ibi tó lọ fi Barrister sí. Number 13 ló fi sí. Go and read it. ṣé bó ṣe rí nìyẹn. Go and read it number 13. ṣé ẹni téèyàn bá jẹ téèyàn bá mu téèyàn ṣiṣẹ́ lẹ́yìn ṣé irú àpọ́nlé tó yẹ kó fún nìyẹn bí kò bá ṣe pé ó ń against ẹ̀. Barrister wà láyé ó ń against ẹ̀. Barrister ló kọ orin kan fún tó ní pomposity record kan tó ṣe pomposity tó ṣe fún leader record. Barrister ló torí ẹ̀kọ́ gbogbo yẹn ká máa kéwú ká máa ṣe kinní kan gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Barrister tún kú tán 14 years rèé o tí Barrister ti kú tó bá máa di 16th of December wọ́n máa pé 14 years àárí anybody tó jáde lóní Fuji gbogbo àwọn tó ń jẹun lọ́wọ́lọ́wọ́ ń sìn gbogbo àwa tá à ń ṣeré tá a ṣe exist era Barrister ni òun ò ní mo ti ní pé kò ní charisma. ìyẹn K1. Yeah leadership charisma is not there for him. kílẹ̀ rò. Thank you. Kò ní charisma because approach man na sell won't destroy me.
Alhaji Kollington sọ pé òun nìkan igi kan ṣo tó ń da gbóru nìyẹn. Wọ́n ní pé ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà. Tí ọmọ àlè ibẹ̀ bá dàgbà ilé yẹn máa dàrú lọ́nà. So òun ló ń da Fuji láàmú dìsìn. Ìyẹn kí wọ́n. Ọ̀nà òun la fẹ́ gbé gbà. Àdẹ̀gbàdúrà Ọlọ́run ní jẹ́ kó kú fún wa. Àgbàdúrà kó kú torí ẹni kò sẹ́ni tó máa rora ẹ̀ pé kóun kú. But wọ́n ní láìpẹ́ gírì àìfàwọ̀ ẹ̀sẹ̀ gbẹ̀dù ìyẹn gírì tó bá wúlò fẹ́ bí ni wọ́n sọ pé láìpẹ́ ẹ̀ kọ́lọ́run kó gbà fún wa. Ẹ bá rí kí wà lẹ́yìn nìkan lẹ́yìn àti ẹ̀fẹ́ wà nù yàrá kí lè máa sọ fún kí lè máa lọ́lẹ́ àgbà. Mo máa advice ẹ ní kó tún wọ́ká because mi ti ẹ̀ rírí mi kò tẹ̀ lè happen náà for me o. Pípé ìmọ̀ràn ẹ̀yìn àti ẹ̀. Àjọsí láti ilẹ̀. Àjọsí àjọṣepọ̀ yín gan-an. For long àjọ wa o. Kí ló ṣẹlẹ̀ kí ló fàjà kí ló fa kámájọsí. Àjà èmi I have my own policy. Mo hate kéèyàn máa sọ pé àfẹ̀mí tí ó bá possible kí Wasiu máa pín engagement fún eléré káàkiri pé true mi ló fi gbà tó bá possible ni kó tó máa ṣe nìyẹn. But ó dàbí Barrister sọ̀rọ̀ ó ní Fuji tóun dálẹ̀ tóun ṣe oníṣòwò nìkan lè wà ń bíbá kóun lọ ṣeré ní Kánò kóun lọ ṣeré ní Kánò kóun lọ máa lọ káàkiri. It's not possible. Tí ó bá possible kò possible ni. So everybody mama ó nítorí ọmọ ọba àdáràn wọ́n ṣe sọ lórúkọ tiẹ̀. That was one interview tí mo watch tó jẹ́ ti Barrister. Àgbọ̀jẹ̀ nínú ilẹ̀ Fuji kílẹ̀ ọ̀sán fún Saheed Òṣùpá. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Kílẹ̀ ọ̀sán fún Saheed Òṣùpá. Akin ọmọ ni mo dẹ̀ gbàdúrà fún pé kọ́lọ́run má jẹ́ kó kún kékeré kí ọ̀tá má rẹ̀ yẹn kó rojú ráyè torí pé bí mo ṣe wà ní sìn àwọn kan máa ń pè mí ní rọ̀gẹ́dí. Wọ́n lẹ́yìn náà burú. Ẹ̀yin rẹ̀ ni ẹ̀yin àwọn pé mo burú. Ṣé wọ́n ní mo burú? Ó tọ́ ni mo burú. Kò dẹ̀ ṣe pé mo burú, mo ní policy ni. I have my policy and I'm disciplined with it. Mi fẹ́ ìrẹ́jẹ. Àwa méjì ò lè jọ wá sí kí ìwọ nìkan fẹ́ sọ pé ìwọ nìkan. Ó ti sọ pé Fuji mi. Ìyẹn kí wọ́n. So possible. Àwọn kan ní classical Fuji ló ń sọ. Kí ló jẹ́ classical? Ètò gbé wọ́n lọ́nà mú classical Fuji wá pé. Ṣé classical Fuji ó mention classical Fuji. Wọ́n ní kò kàn lá ní nǹkan tó ń sọ. Ó yẹ kó là tó bá máa là èmi náà lè sọ pé Konta mi. Ẹni bí òbí ṣe lè ṣe má ṣàkàṣà. Tí n bá fẹ́ sọ tèmi sì ti sọ pé Konta mi ò lórí stage ó ṣó dẹ̀ possible kí n sọ pé Konta mi. I'm not the one performing that Konta. Èmi kọ́ ni máa lùlù èmi kọ́ ni máa gbé èmi kọ́ ni máa lu jazz. So ó wà scanty. Mi ì lè sọ pé Konta mi because Konta wa ni. Àwa àjọ máa ṣàrò ara wa jọ tá a fi máa play Konta ni. Tí n bá dá dúró sí ṣé ọ̀kan lè dúró kó sọ pé àwàdé o mo ṣe dókòó nìkan kí wọ́n sọ pé àwàdé wèé wọ́n ti sọ pé ó ti ń ta sí orí ọpọlọ ẹni. So àwàdé yẹn orí stage ló ti wà. So èmi dé mo lè sọ bí báyìí mi ni mo dé o but Fuji ò belong to ẹnìkan Fuji belong to every other Fuji musician. Ọmọ tá a ti bì ó sì máa kọ Fuji tí wọn ti bì rárá ó sì máa kọ Fuji tọ́lọ́ dẹ̀ máa gbà fún òun náà. So kí là ń bá ká kí là ń gbé tà ń gbé. Ká tó máa lọ nítorí àsìkò yìí orin Fuji báwo la ti débẹ̀ gbà ọ́ lẹ bẹ̀rẹ̀. Ṣé kò yẹ kẹ́tì bẹ̀rẹ̀ yẹn síwájú èyí tó wà lórí ọkàn yín lẹ́mọ̀. Fuji music Ọlọ́run bá ló ní ó máa jẹ́ṣẹ́ mi because dáàdì mi àti mọ́mì mi most especially dáàdì mi he was an engineer at SUA #1 black ló wà ń bẹ̀. Then I was
born from Abina family in Lagos ní Olówógbowó. So then daddy mi portray pé kí n di doctor àbí kí n di lawyer àbí kí n wá ṣe engineer bí tiwọn. But má tún dẹjọ́ náà mi kò gbà bẹ́ẹ̀. Kọ́ tí mo ṣe ń jẹ́ student Fuji nìyẹn o. Láti school mo ti gbéṣẹ́ Fuji dání. Kí n tó bẹ̀rẹ̀ school gan mo ti jí wéré ní Bariga. Mo kọ́kọ́ jí wéré l'Abẹ́òkúta. From there mo wá sí Èkó. Mo ṣáà Ọlọ́run ṣáà bá ó ń gbàkóso because at earlier stage Ọlọ́run ti ṣílẹ̀kùn àánú fún mi. Tíṣẹ́ Fuji ti easy fún mi. Tó dẹ̀ gbòòrò mọ́ mi lọ́wọ́. But eyín kan tó bá ẹyin ajá jẹ kíní kan tó bẹ ẹyin ajá jẹ òun ni pé mi mọ bọ́n ṣe ń sáré àṣàdẹ́ orí mi belief nínú ẹ̀ mo ṣáà belief pé Ọlọ́run tètè ṣàánú mi bó dẹ̀ ṣe ṣàánú mi yẹn ó ti ṣàánú mi náà nìyẹn that was my belief bẹ́ẹ̀ mo á ṣe wàá rí sí pé ojú bẹ́ẹ̀ lọ. Bàǹtẹ́ kíní kan wà tán máa ń sọ pé ojú bàǹtẹ́ onírù oníṣẹ́ Fuji because tí nǹkan bá blow tó bá mì ìgbà ènìyàn máa mọ bí ilé ayé ṣe jẹ́ Ọlọ́run máa dọ̀la wa padà sẹ́yìn but I still thank God because dọ̀la orin náà mo ṣe ń kọ mi tí ìgbàṣẹ́ mi wọn ti ṣílẹ̀ epo fún mi wọn dẹ̀ tí máa kó mọ́tò fún mi pé kí n máa tà gẹ́gẹ́ bí motor dealer so I'm still a singer everly on stage evergreen. Konta tẹ̀ǹjẹ́ kí ló fọwọ́ yẹn. Ẹ ti béèrè orúkọ kíní yìí rí dáadáa tipẹ́tipẹ́. Ẹ pé àsìkò ayé àwọn social media la wà yìí so Òwútúlẹ̀ Òwútú FM ní òǹkà ẹ̀ fi sọ fún mi ojú tó lérè. Ẹ ti kọ́ sí pépà rí o Aláròyé o Konta ní abbreviation K yẹn ó dúró for king O ó dúró for off N for new T for talented A for artist that is king of new talented artists. Túmọ̀ ẹ̀ nìyẹn. Konta ìgbẹ́dẹ́ gbọ́ ní àgbàdo Konta òun náà bá ti sọ yẹn o ìgbó ganan fi tú fún wa. Bẹ́ẹ̀ni bàbá ohun tó bá jáde nìyẹn because mo ṣe wá school nígbà yẹn tí mo ṣe workings on my success. Amen album lẹ́sẹ̀. Amen. Album lẹ́sẹ̀. Mo ṣe album to my record mo ṣe mẹ́fà. Ẹ dárúkọ àdéhùn lẹ́sẹ̀ mẹ́fà. Mo ṣe shake your body. Okay. Mo ṣe never you be a Lagos looker. Okay. Mo ṣe I respect elders. Okay. Mo ṣe Konta dimension. Okay. Mo ṣe òdodo ọ̀rọ̀ ló gbẹ̀yìn ṣá. Okay. So ìkan tí wà current Suzy Konta dimension. Okay, shake your body. Never you be a Lagos looker. Okay. I respect elders. Current Suzy Konta dimension. Okay. Òdodo ọ̀rọ̀. Ká tó máa lọ ó kún kankan mẹ́ta tẹ̀yìn tó máa sọ ìlú ká tó máa lọ àwọn ní contemporary. Ẹni máa ní ká máa lọ. Àwọn Ẹni ní ká máa lọ. Àwọn ní contemporary yín náà àwọn ní Fuji. Contemporary may poor. I cannot even mention because there are too many. Okay, dárúkọ díẹ̀. So káwọn èèyàn bíi tí Konta àti sí. Tí bá ní kí n lọ máa dárúkọ mo lè omit àwọn kan. So àwọn tí mo bá dẹ̀ omit ìbínú ni. Kan tá à ń fà lọ́wọ́lọ́wọ́ yìí kan tá à ń pè ní ìjà nìyẹn. Ṣé ó yẹ kí wọ́n má lè dárúkọ mi? I have contemporaries at Lagos. I have at Abeokuta, Ogun State. I have at Ibadan. I have at Ilorin. I have at Osun. So gbogbo àwọn yẹn ṣé mo lè rántí wọn. Ṣé a mọ̀ pé iṣẹ́ tí ẹ̀ máa ń láyè èèyàn ní àwọn kan tó jẹ́ bíi ìmúlẹ̀yàn nínú ìròyìn sìn àní tiwa tẹ bá ti mú tàbí kẹtẹ mú Kasim tẹ máa wọn Àjọkẹ́ Òrèǹté tẹ máa wọn Láìdé tẹ máa wọn Tóyìn àwọn RMs ẹ dàn pé
àwọn Ramon àwọn pé category àwọn èèyàn máa ń kóra yín nítorí ní àwọn olè jẹ́ múlẹ̀ convoy lẹ́wà convoy làwà àwọn olè ṣe bẹ́ẹ̀ lórí iṣẹ́ wa ò gbà ẹ̀rọ wa láwọn kẹtẹ pé tẹ̀gbẹ́ àyẹ̀wò pé nínú Fuji sẹ́ èmi àtẹni ìmùlẹ̀ mi ni ó máa ní. mo ní pàdé mi kan wà lábẹ́òkúta wọ́n pè ní Kẹ́muyẹ ok àmọ́ ní Kẹ́muyẹ ok it's my close friend ok and kí Ọlọ́run kó forí jìn Alhaji Sawaba Ìyàndá ok Sawaba ìwé ńlá àjọ close ń bá wàá jẹ́ àkàngbé ok àjọ wà náà ni Alhaji Fansi ayé àlàmú ẹ̀gbọ́n mi ni ibẹ̀ tájọ wà ní so it's a person tí mi gbọ́dọ̀ gbàgbé láéláé Adawa Super Délé Abíọ́dún oní Fuji ok Délé Abíọ́dún oní Fuji náà wà yeah wà náà ok Adawa Super oní Fuji ok ìyẹn náà wà ń bẹ̀ so a pọ̀ ṣá torí mi ò lè I cannot just ìjà máa lọ fóònù nàbà yín àwọn tó fẹ́ pè sí òde eré àwọn sì gbéyàwó wá gba ìṣílé àwọn tó ń ṣe dé àwọn ará Badagry dé àwọn ará kò síbi tó ti ṣe dé ìlà máa ṣe dé ìlà náà máa ṣe dé ẹ mọ ìlà ẹ máa ṣe dé. so nọ́mbà mi ni 080 333 20 120 333 20 120 mo lè tún ní another one o tí mo tún lè sọ pé tí wọ́n bá pè kan tí ò bá lọ wọ́n pè yẹn 080 25 22 42 32 080 25 22 42 32. ó yẹ fún ní kásán ní ká máa lọ níwá. ká máa dúpẹ́ fọ́lọ́run wọn bá Àyìndé o ẹni bá dúpẹ́ oore ó di dandan kó gbà mí sí i mo dúpẹ́ tèmi Konta creator Adewale Ṣómólú Bàrígà #1 tí Òṣòlúwa Adewale ẹsẹ̀ gírí ní ilé àńjọ̀fẹ́ kú ààrẹ ní kankan àṣírí ẹ̀kọ́ mi ò ní tún lójú ewé. Thank you for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.